wọ́n yìn Ọlọ́run alààyè áńgẹ́lì lọ́run wọ́n ń fògo fún Jésù èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ mo wá yìn bàbá áńgẹ́lì lọ́run wọ́n yìn Ọlọ́run alààyè áńgẹ́lì lọ́run wọ́n ń fọpẹ́ fún Jésù èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ń yìn bàbá èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ mo wá yìn bàbá èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ń yìn bàbá. Akandara Ògòǹgò ló kọ mi Àjàó Àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ màá ń pẹ́ bọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ìjàngbọ̀n kọ́ mo wá fà mo wá sọ́dọ̀ Jésù olùgbàlà Kristi oore pẹ̀lú ikọ̀ àti ìríjú Olódùmarè lórí ètò tá a parọ́ ẹ̀mí èèyàn pè ní ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọ̀rẹ́ a moment with Prophet Reuben Àìkọ̀rẹ́. Gẹ́gẹ́ bí ìṣe wa ẹyẹ ìfapá kan fò ọ̀dà wá sóde ètò eré èmi àti bàbá wòlíì náà lájọ wá ọjọ́ sátidé ńlá lẹ́mọ̀ bá wa pàdé lórí ètò yìí kọ́lọ́ mọ́ fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn kọ́lọ́ mọ́ ti sọpọ́ yá ká lè bà láǹfààní láti gbọ́ra wa pẹ́pẹ́pẹ́ ìdí ni pé nínú gbígbọ́ wa náà ni ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀ ìṣòro ayé ẹ̀dá wà nínú wíwò wá òun náà ni ìdáhùn sí àdúrà ọ̀pọ̀ èèyàn ìdáhùn sí ẹ̀bẹ̀ àdúrà ọ̀pọ̀ èèyàn ìdáhùn sí àdúrà àti àfojúsùn àti ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ èèyàn láì dènà pẹ̀nu ẹja dọ̀dọ̀ bàbá wòlíì àkọ́kọ́ bàbá ẹ bá ń gbàdúrà fún gbogbo ojú tí ń wò wá gẹ́gẹ́ bí ìṣe wa. Ọlọ́run adúpẹ́ nítorí pé ẹ dá wa ara sí wa. Oh yes. Ẹ̀yin lẹ́dẹ̀ dá wa láwòrán ara yín. Ntẹ́ ẹ dá wa fún ni pé ká ṣeré inú ayé. Bẹ́ẹ̀ni. Ká rògòlò. Bẹ́ẹ̀ni. Ká dẹ̀ jẹ́ èèyàn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n a mọ̀ pé ogun atúnidá wà. Gbogbo ogun burúkú ẹ parẹ́ lórí ayé wa lórúkọ Jésù. Gbogbo àwọn abiyamọ pátá káàkiri gbogbo àgbáyé mo gbàdúrà pé kí Olúwa kó fààyè gbà yín kẹ́ ẹ lè jẹ àwọn ọmọ yín. Àmín. Kẹ́ ẹ lè jí sí ọwọ́ yín. Àmín. Lórúkọ Jésù Olúwa bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Gbogbo ọmọ tó ń yọ lẹ́nu lónìí òpin dé bá sẹ́wọ̀n lórí ọmọ wọn lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni tó ṣẹ́gun sí ìtò tàbí ẹ̀mí tó ṣẹ́gun sí ìtò ní ìjẹ ọbẹ̀ rẹ̀ àmọ́ wá ṣàdúrà fáwọn èèyàn kan pé ọwọ́ yín ilẹ̀ ìgbẹ̀tọ̀ yín lágbára Ọlọ́run gbogbo abiyamọ tí ń wò wá ọwọ́ yín ilẹ̀ ìgbẹ̀tọ̀ yín ìgbà tó ń jẹ ọmọ ọba jẹná kò ní jọ ilẹ̀ lọ. Bàbá òkú ọdún mẹ́ta ti kú lálejò sàré látìgbà tí a ti ń ṣètò a ti sọ nípa oríṣiríṣi nǹkan àwọn ogun kan ń bẹ tí mo mọ̀ tí máa ń jà àwọn èèyàn àwọn ogun yìí a lè pè lógun àìmọ̀dí ṣùgbọ́n a lè generalize ẹ̀ gẹ́gẹ́ bí ogun àìmọ̀dí torí wípé ń máa ń ja ẹbí ni nítorí ẹnìkan nínú ẹbí àwọn ogun kan wà tó jẹ́ pé máa ń ja ọmọ nítorí ìyá nítorí bàbá àwọn kan wà tí máa ń ja òbí nítorí ọmọ. Bẹ́ẹ̀ni. bóò ní àpèjúwe irú ogun bẹ́ẹ̀ bóò ní ṣe wọlé ayé ẹ̀dá bóò la ṣe mọ̀ pé ogun ni kí lọ́nà àbáyọ. Ẹ ṣé olóòtú Ọlọ́run aláàánú ni. Bẹ́ẹ̀ni. Ìgbàkigbà tí a bá ní ìrírí ogun ìran ogun látọ̀dọ̀ ìyá sọ́dọ̀ ọmọ ogun látọ̀dọ̀ ọmọ sọ́dọ̀ ìyá ogun inú ẹbí kan náà tó ń ja ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa ń bẹ Ọlọ́run fún àánú pé k'Ọlọ́run fún àánú gbà wá because ìgbà tí wọ́n pele ogun yìí àmọ́ ṣùgbọ́n tá a kàn ṣàkíyèsí ni pé bí bàbá ṣe rí lọ́mọ ṣe rí bí ìyá ṣe rí lọ́mọ ṣe rí ìyẹn nìkan kọ́ téèyàn bá bí ọmọ ológo jọ àwọn kan wà tán máa ń rí ọmọ ológo ṣáájú kóbìrì ò tó rí a máa ń pè wọ́n ní ojú ìmòye ní tí ó ṣẹlẹ̀ lọ́la bá a ṣe ní wòlíì tí ń ríran bẹ́ẹ̀ náà la ṣe rí àwọn èèyàn wa ìdàkejì tó ní í ṣe pẹ̀lú kùnkùn táwọn náà máa ń rí àṣírí ògo èèyàn táwọn àmọ́ sábà ṣe ni pé ìdá kan ọmọ tán máa ń lógo yìí ọmọ míì wọ́n á tọ́ dáadáa á bẹ̀rẹ̀ sí hùwà burúkú
ọmọ míì á kàwé kò ní ríṣẹ́, ọmọ míì á lòun òṣìṣẹ́ kan òun kàn máa jókòó lé, ó máa ń sábà wọ́pọ̀ lókè òkun. Ọmọ míì nǹkan kékeré báyìí ló lọ mú á kàn yí lórí ni. Ọmọ míì ẹgbẹ́ òkùnkùn ni ó lọ darapọ̀ mọ́, bẹ́ẹ̀ ni láti bẹ̀ lógún ti wọlé sí ẹbí. bẹ́ẹ̀ ni ọmọ míì èèyàn tó dáa láti bẹ̀rẹ̀ ni kíní kankan dédé yí padà ó wá di ọmọ burúkú, ó di ọmọ tó yẹ pé yóò lọ ẹ̀wọ̀n lónìí yóò lọ ẹ̀wọ̀n lọ́la wọ́n sàn gbé wọn ṣe irú ọmọ bẹ́ẹ̀ kò ṣẹ̀wọ̀n o, òbí rẹ̀ náà fi ń dà láàmú. Gbogbo ẹ̀yin abiyamọ tó ń fi ọmọ dà láàmú lónìí gbogbo ènìyàn jà lára yín lórúkọ Jésù, torí ńgbà bá ti dáyé tán bá ti bímọ gbogbo tá à ń ṣe fọmọ atọ́nléèwé afún lóúnjẹ arànlọ́wọ́ àwa náà retí tá a jẹ nígbà bá dàgbà tí ó ṣe fún àjẹ. Now ní táìmù tí ọba tó táìmù tó yẹ kọ́ ọmọ ṣe fún yẹn jẹ wọ́n wá gbé wàhálà tí ò nídìí lọ́mọ yẹn lọ́wọ́, wọ́n á gbé tí ọmọ rán lé lọ́wọ́ tí ọmọ wọn á gbélé lọ́wọ́ tí wọ́n bá ti wá gbélé lọ́wọ́ ìyá rẹ̀ ni ó sì máa fún un lóúnjẹ ọmọ 30 years 25 years 40 years ìyá ẹ̀ ni ó sì máa tọ́jú ẹ̀. àbí òrùlé òbí ẹ̀ ní ìfúnná sọ. bẹ́ẹ̀ ni ogun tí ń fi ìyànà ń bá jà tán fi ń bọ́ ọmọ jà ọmọ mi ò sì dé Nàìjíríà rí but bó la ṣe wá ń jí sí ogun fọmọ tí ò sí Nàìjíríà kò délé bàbá rẹ̀ rí kò mọ nǹkan tí ẹ mọ kankan bí ilé bàbá ẹ̀ but a trace ẹ̀ pé ogun òdílé bàbá olóńbàjà tó bá ti wá ń bọ́ ọmọ yẹn jà ọmọ yẹn àmọ́ ṣe òbí àmọ́ òbí ta ló ń ṣe kí ló fa gbélé fún un nítorí ẹ̀sẹ̀ ni pé tí wọ́n ti jogún nù ran wọn ò ní gbogbo ìgbà tí ogun bá ti ń bọ́ ọmọ jà ìyá ní bàjá o ìgbà tí ogun jà mí ogun yẹn kan àwọn òbí mi but èmi mọ̀ pé torí nǹkan kan ti ṣẹlẹ̀ nù ran wa tó fi jẹ́ pé ogun yẹn wá bò mí ṣùgbọ́n ogun yẹn ṣe ń jà mí yẹn mọ́mì náà sún sẹ́ẹ̀lì. mọ́mì mi sún sẹ́ẹ̀lì 4 àbúrò mi sún sẹ́ẹ̀lì tó 2 àǹtí mi sún sẹ́ẹ̀lì àna mi sún sẹ́ẹ̀lì àwọn tó súnmọ́ mi tí wọ́n sún sẹ́ẹ̀lì nítorí mi wọ́n pọ̀ nítorí pé ogun yẹn kò jẹ́ kí n rọ́nà lọ ogun gbèsè náà fi ń jà mí ogun àníjẹ́ ojú bó ṣe wà lọ ṣùgbọ́n tí mo rí ni pé òbí mi náà ń bá jà toró bí mi ò ní sinmi gbogbo àná ó ń sáré ká gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ní fojú sunkún ọmọ yín o gbogbo ìgbà tó bá yẹ kí rí ọmọ yín ó dé tó yẹ ká yọ ọmọ yín ó dé tán yọ ọmọ yín lẹ́nu gbogbo ìgbà tó bá yẹ ó dé gbogbo àwọn tán yọ ọmọ yín lẹ́nu Olúwa bì wọ́n ṣubú ìyá mi sáré ìgbọ̀ ìyá ó darúgbó ó wá pè mí ó ní mo ti sáré lórí ẹ̀ ó ní mi rí yanjú ìwọ náà má dúró bẹ̀rẹ̀ sí gbàdúrà máa wojú Ọlọ́run bọ̀tí tí mo wá rí ni pé mo ń béèrè lọ́wọ́ ìyá mi pé ta ni mo ṣẹ̀ ṣebí ayé náà mo ẹ̀ṣẹ̀ débẹ̀ gbá yẹn náà ni ó sì jẹ́ pé láti age of 14 years ni mo ti ń kan ogun nú ayé tèmi àndé mi nìkan nínú ọmọ ìyá mi o àṣé ògo wà fún mi torí ògo ni àṣé adùn wà fún mi wọn wà fẹ́ kí ìyá mi ó jèrè mi ṣùgbọ́n ìgbà tí ìyá mi tó go wá sọ̀rọ̀ tán mo wá rí pé ìyá mi ti darúgbó kò lè gbádùn owó tí mo ní ayọ̀ tó yẹ kí n fún ìyá mi sọ pé òun kó olóko kí n sá fún òun ní oko bọ̀ ká ní pé mo tètè rí ògo yẹn lò yóò dá gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ tí rògòlò rògòlò lórúkọ Jésù ṣé wá rí ogun òbí ní ń jà wá nígbà mọ́mọ́ mi wá sọ ìtàn ilé wa fún mi àgbọ́rí níbẹ̀ mo ti mọ̀ pé wọ́n ti dá nǹkan lẹ̀ wọ́n ti dá nǹkan lẹ̀ and then ntẹ́ wàá rí ni pé gbogbo ọmọ ológo tó bá ti bí wọ́n ti rí wọn pé eléyìí á fi dààmú ìyá rẹ̀ á fi ìyá rẹ̀ dààmú ẹ̀ bó ṣe ń dààmú ọmọ náà ṣe ń dààmú ìyá bó ṣe ń dààmú ìyá ní dààmú ọmọ and then ogun tí ń wá látọ̀dọ̀ òbí nù ogun tí ń wá látọ̀dọ̀ ọmọ ni pé níbẹ̀ bá ṣe fọ́mọ wọn á dẹ̀ kọ̀yìn síra yín ẹ lè lálàá ẹ lè lálàá kẹrí ayín tẹ bá ti láàrí ayín báyìí ntẹ́ wàá rí ni pé ìyá yín ọmọ ilé ń kí lójú àlà àwọn wòlíì kan lè dìde rí nǹkan ní ìyá rẹ̀ ní í ṣe ọ́ amòkóbì ń ṣèyàn ṣùgbọ́n kì í ṣe gbogbo òbí abiyamọ díẹ̀ ni mo ń sọ mẹ́ kán dẹ̀ tó lè sọ ọmọ wọn rìn lọ ibì kan tí wọ́n sọ repercussion fún tán bá ti wọbẹ̀ tán torí pé ilé olórogún mo ti jáde tán bá ti wọbẹ̀ tán wọ́n wá bass banks lórí ọmọ ogun ìyá àmọ́ jọmọ ìyá òde nílé ṣe nǹkan mọ́ ọ̀pọ̀ tí wọ́n ṣẹlẹ̀ nu ẹ wà rí pé ọmọ lówó ọjọ́ èèyàn ọ̀ ń tọ́jú àná kò tọ́jú ìyá ẹ̀ bàbá rẹ̀ kò tọ́jú ẹ̀ gbogbo wọn àlùjọ kan so and then ogun tán fi hàn ti ń bá yàyàn ẹ̀ jàmbá yìí ọmọ ẹ̀ dẹ̀ dìde ó ti dìde ìyá ló sáré tó dìde o ìyá ló gbàdúrà o bàbá ló gbàdúrà bàbá ló tọ́jú ẹ̀ o wọn wà ní jẹ ọjà gbogbo ẹ̀yin abiyamọ tán lẹ̀ ní jẹ ọmọ yín ọlọ́run ó bá sí àwọn ọ̀tá yín jẹ́ gbogbo ọ̀tá tó dúró lórí ọmọ yín ọlọ́run ó bá sí wọn jẹ́ ìgbà tí mò ń rìn kiri yẹn ní tí mò ń rò ní pé ń jò ní ń bọ̀
torí mo ti wò pé níbo mo fẹ́ gbà lọ àti gòkè àti gun pẹ̀tẹ́lẹ̀ àti gun ọgbẹ́ àṣẹ tí ń ṣe tí ń fi bọ́ nǹkan tí ò jọjú ni nǹkan tí ò kàn tí ẹ̀ bógun gbèsè mi tí ò bá mu òun Ọlọ́run á ní lọ ṣe tí mo bọ́ gbogbo yín náà lẹ́bọ̀ o gbogbo yín lẹ́jìrì ọmọ yín o gbogbo ẹni tó máa ń yọ lẹ́nu ẹ pè mí ká gbàdúrà gbogbo ẹni tó ń fọmọ yọ lẹ́nu á tírèsì ibi ogun ti wá kí ló fà á kí ló mélé wa á dẹ̀ gbàdúrà tá a bá ti sọ tẹ́ẹ̀sì tẹ́ bá ti ṣe ìyanu ó ṣẹlẹ̀ and then Ọlọ́run ní í ṣe o kì í ṣe wòlíì àìkọ́rẹ́ o Ọlọ́run ní í ṣe ẹ̀rí ti pọ̀ lórí péjì ẹ̀rí dẹ̀ ti sọ̀rọ̀ àwọn èèyàn ti pè fẹ́ rí ṣe mọ̀ pé ẹ̀yin ìfẹ́ gbẹ̀rì jáde àwọn mìíràn máa ń gbé jáde pé bọ̀tẹ̀ ẹ̀yin ìfẹ́ ká ní pé a fẹ́ gbẹ̀rì jáde ọ̀pọ̀ nǹkan lásán bí ṣùgbọ́n à ń dúpẹ́ lọ Ọlọ́run ntọ́lọ́ ń dẹ̀ ń ṣe ó tẹ̀síwájú ìwọ tẹ́rù ń bà ọ̀pọ̀ èèyàn lẹ́rù wòlíì ń bà because wọ́n ti ní farapa wọ́n bẹ̀rù jájọ gbàdúrà mo ti là kọjá rí ntí mo là kọjá tí wọ́n ń là kọjá ntóbi mi là kọjá tí òbí rẹ̀ ń là kọjá ẹ jájọ gbàdúrà ìyanu ọ̀dẹ̀ ṣẹlẹ̀. àmín lórúkọ Jésù. ẹ bá wọn sọ nǹkan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún ẹ. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdúrà papọ̀ àròdẹ̀ tù yín ọkàn yín ọba rẹ̀. lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà lẹ́tí ti gbọ́ yìí o àìbónisù wà dédé egun jẹ́ kí ọ̀rọ̀ ìwọ ni kò jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ̀ ó ká ọ lára ó kọ̀ọ̀kan bẹnu orúkọ Ọlọ́run ọba aláwọ̀ pa Ọlọ́run ọba mi lè mọ́ lẹ́rán káyé èèyàn bàjẹ́ Ọlọ́run ọba mi lè mọ́ lẹ́rán káyé èèyàn jẹrà Ọlọ́run ọba mi lè mọ́ lẹ́rán kí gbèsè ayé èèyàn má nítumọ̀ jẹ́ kí kinní kan sọ kúlúkúlú sí ọlọ́kàn ń pé bàbá wálé ayé tá a ráyé wá ó wù wá ní o kò ní tí ó yọ kó nu orúkọ Ọlọ́run bàbá sì ráyé wá tá a wà lé ayé bí aláìsí kò yọ nǹkan kan kó nu orúkọ Ọlọ́run bàbá wálé ayé tá a rí lékọ́ bàbá wálé ayé tá a rọ́mọ bí bàbá wálé ayé tá a ráya fẹ́ tá a rọ́kọ fẹ́ bàbá wálé ayé tá a lámẹ̀ tá a lápa déédéé ni bó bá sì jẹ́ dàkejì kò ní nǹkan kan ṣe nípa orúkọ Ọlọ́run jẹ́ kọ́rọ̀ ayé rẹ̀ ọkà ọ̀lára ń bo ní ń dọ̀ ọ́ kí ni ń jẹ ọ́ bí jẹjẹrẹ lábẹ́ aṣọ kí ló ń sunkún sọ́lọ́run Elédùmarè sí lójoojúmọ́ ọ̀nà owó lọ́la làlà tó jẹ́ pé bó ṣe ń là ló ń dí kí ni ń fa àmì kan ṣáṣá kí ni ń fa ẹkún ojoojúmọ́ fún ọ ọ̀nà àbáyọ kan rèé kọ́lọ́run ó jẹ́ o lè rìn kọ́lọ́run jẹ́ kó o lè gbégbèsè torí pé a ti rìnà àti gbọ́ nípa ọ̀nà téèyàn ó rìn ọ̀tọ̀ àti gbé ìgbésẹ̀ kúrò nílé ọ̀tọ̀ ojú kan lẹlòmíì wà tí ó ti máa fojú kakuléètì ọ̀nà tó jìn ìgbàgbọ́ ẹlòmíì kéré lóòótọ́ ní Bíbélì sọ fún wa pé bá a bá nígbàgbọ́ kódà kó kéré bíi hóró mustadi a lè pàṣẹ fún òkè kó sídìí yóò sì sídìí nọ́mbà ikọ̀ àti ìrìnjò Olódùmarè wòlíì Reuben Ayẹkọrẹ ni mo fẹ́ sọ fún ọ bàbá ìyá máa sọ́nà fún yàn lórí aago láti mọ kíni ìpìlẹ̀ ìṣòro ẹ ìpìlẹ̀ ogun ayé rẹ àti láti wá ọ̀nà àbáyọ sí kí lọ̀nà àbáyọ wọ́n sọ fún ọ ìgbésẹ̀ tó gbé wọ́n sọ fún ọ lọ̀rọ̀ rẹ bá dayọ̀ lọ̀nà rẹ tó ti dí ló bá là ní tó ti ń fa ẹkún ló bá pa ọ́ lẹ́rìn-ín bó ọkọ ọkọ lẹ̀ lẹ́ẹ̀kan sí 070 8474 2061 070 8474 2061 lágbára Ọlọ́run ìjọ mẹ́jọ tí ìsọjọ́ sátidé náà látún láǹfààní láti tún pàdé lórí ètò yìí títí ìgbà náà bàbá ẹ bá ń gbàdúrà. Ọlọ́run adúpẹ́ nítorí pé ẹ dára sí wa oh yes gbogbo àwọn olùwò ètò yìí mo gbàdúrà pé ọwọ́ àtìlẹ́yìn tí wọ́n ń gbé ní débi ìgà yóò balẹ̀ lórúkọ Jésù gbogbo ogun alẹ́ ni mo dẹ̀yìn lórí ọmọ yín lórí àti jẹ́ èèyàn yín lórí àti dá nǹkan rere gbogbo ogun Ọlọ́run ó lè padà lẹ́yìn ọ̀rọ̀ yín ó dayọ̀ àjọ lẹ́rìí lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù ire o.